pẹ́ lórí ètò lénìí. God bless you Baba Commander Obe. Mo kí ọmọ Yorùbá àtàtà. Ẹ̀yin ojúlówó ọmọ Yorùbá tí ẹ gbàgbọ́ nínú ọjọ́ ọ̀la ìran yín. Tó dẹ̀ jẹ́ pé gbogbo ìgbà, gbogbo àkókò, gbogbo tẹni lẹ́bí ṣiṣẹ́ pé kí ọjọ́ ọ̀la ìran yín kó má wọ̀ mí. Mo kí yín gbogbo ẹ̀yin abiyamọ, ẹ̀yin bàbá wa, ẹ̀yin ìyá wa, ẹ̀yin ẹ̀gbọ́n àtẹ̀yin àbúrò. Mo kí yín ẹ ní wáyé ìkorò, ẹ ní tí ẹ ní tẹ́, aṣọ ìbànújẹ́ wọn ní gbé wọ̀nyí. Èkìtì a máa ṣàdúrà kí wọ́n pẹ́yìnkẹ̀, ẹ ní pẹ́yìnkẹ̀ láwùjọ àwọn olóríire. Mi ò ní fi yí ṣàwátì o. Mo kí yín ẹ kú àdúrótì ìran Yorùbá. Mo kí yín ẹ kú àdúrótì bàbá Professor Banji Akíntóyè. Mo kí yín ẹ kú àdúrótì olóyè ṣe Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà, akọni ọmọ ilẹ̀ Yorùbá tó fi gbogbo ọkàn rẹ̀ dúró pé kí ìyà ọmọ jẹmọ Yorùbá, tó fi gbogbo ọkàn rẹ̀ bá ìran Yorùbá rìn nínú òtítọ́ ìwà àti òdodo tí ò ṣalágàbàgebè. Wọ́n ní wèrè kan sọ̀rọ̀ lánàá, oní four face. Wọ́n ní olójú chameleon ó sọ̀rọ̀ lánàá. Mo gbàgbọ́ pé tẹ́nìyàn bá gbàgbọ́ lènìyàn máa ń sọ̀rọ̀ lórí ẹ̀. You always say it pé Yorùbá nation ti kú. Kí ló dé tó sọ̀rọ̀ nípa ẹ̀ tí ò bá jẹ́ wípé àbámọ̀ ti gbẹ̀yìn ọ̀rọ̀ yín ni? Ibi tẹ́ ẹ lọ ẹja Àbújá tẹ́ ẹ jẹ́ tẹ́ ẹ rò pé yóò máa dùn mọ́, bẹ́ẹ̀ ni ó máa dùn mọ́ yín lọ. Ó ti dìkorò nínú ayé yín. Tẹ́ bá wọrùn ẹ̀, ọrùn ẹ̀gán ti ń kọ aṣọ. Tẹ́ bá wọ ọrùn ẹ̀ ti ṣe kíni, ó ti ń kọ aṣọ. You say the Yorùbá nation, bàbá mi Ayọ̀ Ògúndìmú yóò dára fún yín bàbá àgbàlagbà, ẹ̀ ní ṣàṣetì. Ẹni Yorùbá nation ti kú, oní four face. Mo fẹ́ kí gbogbo ọmọ Yorùbá bí ọ̀pọ̀lọpọ̀ nínú yín ti gbàgbọ́, ẹ ti gbàgbé bí oní four face ṣe wọlé sínú ìrìn àjò Yorùbá nation. It was not among of us. Ọ̀tá wa ló jẹ́, ọ̀tá Yorùbá ló jẹ́. Kò fìgbà kan bá ìran Yorùbá rìnrìn pẹ̀lú inú dídùn. Tẹ́ ẹ bá rántí ekíkú bí kí á bò ní tẹ́lẹ̀, ní máa ń dájọ́ mojú ni. Ẹni tí pera rẹ̀ ní Àwíkókó lójú ọlọ́rọ̀ pé tọ́lọ́rọ̀ bá gbọ́ kí ni ọlọ́rọ̀ ó ṣe tí ń daṣọ bojú. Ti mọ̀ pọ́ mọ́ ojú ní ìgbà tó fọlọ́pàá mu tí ọ̀rọ̀ rẹ̀ yíwọ́. Ìgbòho ló gbà á lẹ̀, Májàsọ́lá ló gbà á lẹ̀. Ìgbà tí Májàsọ́lá gbà á lẹ̀ tán ló ní kó bá daṣọ bojú mọ́. Ìgbà yẹn ló wá darapọ̀ mọ́ wa nínú Yorùbá nation. Ní ìgbà yẹn mo máa ń lọ sílé olóyè tí màá kó aṣọ lọ, tí màá kó káàbù lọ. Ní ìjọ yẹn nígbà tí mo bá Àwíkókó ń bẹ̀, nínú káàbù 10 tí mo wá kó bú olóyè, wèrè gánagànà ìgbà 5 ẹ̀ o. Ó gba 5 ẹ̀. Kẹ́ lè mọ̀ pé kò fi gbogbo ara dúró tì wá tẹ́lẹ̀, kò fi gbogbo ara ṣe Yorùbá nation tẹ́lẹ̀. Sọ́dílẹ̀ ló tún yí bírìm, olóògbàgbọ́ nínú Yorùbá nation mọ́. Oní Yorùbá nation ti kú nígbà tó ti ń gbọ́ bẹ̀rẹ̀ ní ọjọ́ tẹ́ ẹ bá rántí, ní ọjọ́ tí Tinubu declare àmìṣẹ́
l'Awíkókó ti ṣe mọ̀nàmọ́ná ẹ̀tanú tó dẹ̀ ń lò ní wípé májàsọ́lá ò píìkì ẹ̀ as a PA spokesman kí ló ń fẹ́ àwa ò tiẹ̀ ní pé kó má sọ̀rọ̀ ṣùgbọ́n kó rántí wípé Yorùbá ní tá a bá fa gbùrù á fa gbó ìkan lára yín ó ti sọ bí ọjọ́ bí ọ̀sẹ̀ bíi mẹ́rin kan sẹ́yìn pé màá kí n pàdé òun nílé ẹjọ́ mo dẹ̀ retí lọ́ọ̀yà títí mi ò rí lọ́ọ̀yà níbi tí olóyè ohun tí olóyè bá ṣe fún yín ní kọ̀ọ̀kọ̀ ẹ sọ síta Awíkókó àṣírí tí ń bẹ lọ́wọ́ ẹ àṣírí olóyè Ìgbòho tó ló ń bẹ lọ́wọ́ ẹ tó o bá sọ síta ò ní jèrè àwọn ọmọ ẹ ò ní kú o ṣùgbọ́n ìwọ ò ní jèrè wọn ìṣẹ̀dá Sunday Ìgbòho máa sọ àwọn ọmọ yẹn di ọ̀tá ẹ. tí o bá sọ tí wọ́n jẹ́ voice message ló wà lọ́wọ́ yín tí o bá ti play ẹ̀ tí o bá ti play voice message ibi tí olóyè Ìgbòho ti rán yín níṣẹ́ lọ sí ọ̀dọ̀ Tinubu tó o bá ti sọ tí o bá ti play síta o ò ní jèrè àwọn ọmọ ẹ mo tún sọ lẹ́ẹ̀kan ọmọ ẹ ò ní kú o ṣùgbọ́n àwọn ọmọ yẹn máa di ọ̀tá ẹ ìṣẹ̀dá Sunday Ìgbòho máa jà ẹ́ lógun ẹ̀yin ọmọ Yorùbá àwọn nǹkan kan ṣẹlẹ̀ tẹ́ni ò mọ̀ ṣé ẹ̀rí wọ́n wọ́gbọ́n àti padà wọ́n wọ́gbọ́n àti bá olóyè Ìgbòho tò bẹ́ẹ̀ dẹ̀rẹ́ Yorùbá máa sọ wípé ìgbà ìpẹ́jú làámọ̀ rẹ̀ kájọ fòkèlè rúbẹ̀ káwájọ fi òróró jẹ́ṣú abẹ́ ẹ̀gbọ́n bíbí ìgbà ìpẹ́jú làámọ̀ rẹ̀ kájọ fi òkèlè rúbẹ̀ káwájọ wá fi òróró jẹ́ṣú wọ́n fẹ́ padà wá tẹ́ bá rántí tí Awíkókó fi jáde síta pé òun gbọ́ pé wọ́n náà deport olóyè Ìgbòho padà sí Benin Republic òun rò pé tó ń bá sọ̀yẹ fún ẹ̀yin ọmọ Yorùbá ẹ̀ kò mọ́ra ọ̀nà náà ń wá ṣùgbọ́n ọ̀nà ti dí mọ́ yín ọ̀dàlẹ̀ ni ó máa jẹ́ ẹni tí bá ti ń parọ́ ẹ̀ irọ́ tí mo máa ń sọ̀rọ̀ kan ẹni tí a bá fi ẹ̀jẹ̀ mọ̀dàrú bí ẹ lè rí níbi tó ti ń tó nǹkan yóò máa dà nǹkan rú lọ ni ẹni tí a bá ti fi ẹ̀jẹ̀ irọ́ bí ibi tó bá ti ń parọ́ náà lẹ́tí máa bá mo tún repeat again fídíò tí ọmọ Adéyẹmọ ti rán yín lọ sọ́dọ̀ Ìgbòho ìwọ àti Démọ́lá ẹgbẹ́ síta ká gbọ́ ẹlẹ́wà lọ́wọ́ yìí tẹ́ ẹ̀ bá ti play ẹ̀ kò ní dáa fún yín. mo fẹ́ sọ kankan lálẹ́ yìí ẹ̀yin ọmọ Yorùbá mi I did not plead with for anybody ṣe rí wèrè tán pè ní Awíkókó àtọmíyalé ló ba yé ṣúgà bọ̀ ẹ̀jẹ̀ àṣírí yẹn ń bẹ lọ́wọ́ mi bí wọ́n ṣe lọ sọ́dọ̀ olóyè bí wọ́n ṣe lọ sọ́dọ̀ Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ó ń bẹ lọ́wọ́ mi wọ́n ti kọ́kọ́ lọ tó padà wá ẹ̀kejì tó máa lọ tó ń múra àti lọ tó ń pìmọ̀ ẹ̀ lọ́wọ́ ìkan nínú wọn ló pe olóyè olúwa mi o ẹ̀rọ sà á ti ẹ̀ ń gbégbèsè náà láti lọ rí Bọ́lá Ahmed Tinubu Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu kọ́ba lè rìlíìsì yín olóyè ní ṣé ìgbà tẹ́ ẹ fẹ́ lọ ẹ sọ fún mi ṣá ó dẹ̀ dárúkọ onítọ̀ pé ó gbẹ́dọ̀ tẹ̀lé wọn lọ ìyẹn wá sọ fún olóyè pé bàbá
mi ò lè parọ́ fún yín àti lọ́bẹ̀ lẹ́ẹ̀kan àti lọ sí Èkó Awíkoko ti kó wa lọ olóyè wa ní ẹ̀yìn mélòó lẹ lọ ó dẹ̀ dárúkọ wọn Awíkoko Sunday Àrọ Omíyalé ó wá ń dárúkọ wọn àtòun olóyè dẹ̀ dárúkọ ẹ̀ pé má tẹ̀lé wọn lọ mọ́ ó wá ní olúwa mi tóun ò bá tẹ̀lé wọn lọ wọ́n á rí òun gẹ́gẹ́ bí ọ̀dàlẹ̀ ó sọ síta o ká lè mọ̀ inú ìwà ìdẹ́ẹ̀dùn nígbà tó ń sọ àkàálẹ̀ ó sọ síta ibi tí olóyè ti rán yín lọ sọ́dọ̀ Bọ́lá Ahmed Tinubu pẹ́kẹ́ lọ bá ń bẹ̀bẹ̀ ẹ sọ síta Lady K Ọmọlúkà pẹ̀lú brọ́dà wa tó wà ní Japan Sam Japan Omíyalé àtẹ̀mí lájọ wà nínú mítì kan tí Omíyalé ti sọ ibi tí olóyè Ìgbòho rán lọ ní Àbújá nígbà táwọn lọ́yà kan fẹ́ dìde àwọn ECOWAS lọ́yà lórí ọ̀rọ̀ olóyè Ìgbòho ní ó pe òun brádà ẹ̀ ló sọ pé bó ṣe pe olóyè pé nǹkan bẹ́ẹ̀ báyìí olóyè ní pé ṣé òun fẹ́ lọ ni pé òun dẹ̀ ní bẹ́ẹ̀ ni kò ní dá kó má sẹ́ni tó máa ṣojú yín kò ní dá fẹ́ni tí parọ́ àní ayé yìí ti rún àkàndá ènìyàn lọ́mọdé yẹ mọ́ ẹni bá ti ṣọ̀tá ẹ̀ ayé à máa rún ni olóyè ní òun brádà ẹ̀ ló sọ fún wa o Sam Japan wà mẹ́ Ọmọlúkà wà bẹ̀ Lady K wà bẹ̀ mo wà bẹ̀ Omíyalé ló ṣe karùn wa oníbàá mi dẹ̀ sọ wípé ṣé òun fẹ́ lọ ni pé òun dẹ̀ ní bẹ́ẹ̀ ni ó dẹ̀ sanwó tíkẹ́ẹ̀tì òun àti owó òtẹ́ẹ̀lì tó máa sùn lọ́hùn olóyè Ìgbòho ní iṣẹ́ ẹyọ kan òun bára ẹ náà sọ fún wa pé iṣẹ́ ẹyọ kan tí bàbá náà ò nìyẹn wèrè yìí nígbà tó olóyè Ìgbòho wà ní Kútọ́nù tó ń sọ fún àwa yìí ni wípé òun ni next of kin olóyè Ìgbòho nígbà tá máa sign nínú kóòtù òun ló ń lọ sign gẹ́gẹ́ bí first son olóyè Ìgbòho àṣé kò rí olóyè Ìgbòho lójú let them come out ọ̀rọ̀ táwọn bá sọ tí ò bá sí ẹ̀rí ń bẹ̀ irọ́ ni let all of them come out ìgbà tó gba 500,000 naira lọ́wọ́ Awíkoko ṣé olóyè Ìgbòho ló ní kó lọ gbowó lọ́wọ́ Awíkoko more than 2 times ìgbà tó wóye di wàhálà láàrin wọn tó ń léra wọn kiri nìkan nínú wọn wá bá olóyè that is towards September around August bí olóyè ṣe pé tó bá sọ̀rọ̀ tán owó wo ló lọ gbà lọ́wọ́ Awíkoko ìwọ olóhùn ṣe Yorùbá nation olóńgbà owó lọ́wọ́ Awíkoko tó ń ṣe èmi lókàn tó ń tẹ̀lé bàbá Bọ́lá Ahmed Tinubu Démọ́lá wíìkì tó tẹ̀lé lólóyè lé Démọ́lá kò nínú ilé ló lè kó nínú ilé ẹ̀ bólóyè dẹ̀ ṣe lè kó nínú ilé ẹ̀ I was the first person tó lóyè pé bàbá Èkìtì mo ní sáà Démọ́lá fi ṣara yín mọ́ o mo ní kí ló dé ta Démọ́lá ti lọ gba owó lọ́wọ́ Awíkoko ẹ sọ fún Ọmọlúkà orúkọ yín má bàa bàjẹ́ o èmi kọ́ ni mo rán lọ́bẹ̀ o èmi kọ́ ni mo rán lọ́dọ̀ Awíkoko o owó yẹn dìjà láàrin wọn tó fẹ́ máa fi àdálẹ́ra wọn kiri lèmi fi mọ̀ mo wá ní olóyè ìṣóyẹ kí Démọ́lá máa ṣe bẹ́ẹ̀ mo ní mi ò gbàgbọ́ mo tẹ̀ pé Ọmọlúkà wèrè bí Ọmọlúkà ṣe pé ó ní tọ́mọlúkà gbọ́yẹ bẹ́ẹ̀ náà ló ṣe rí ẹ wá gbé fídíò ibi tí májàsọ láti rán yín lọ sọ́dọ̀ olóyè Ìgbòho olóyè Tinubu ẹgbẹ́ síta ṣé rí kẹ́ ẹ ní fídíò bíi tí olóyè Ìgbòho tó ti ń já epo ó ti yẹ kó yé yín abẹ́lẹ̀ tàṣí olóyè Ìgbòho ìjẹ́jẹkújẹ
níbi tó ti ń já epo tẹ́ ẹ bá gbé síta ọmọ Yorùbá yóò mọ fẹ́ràn rẹ̀ lọ ní. ṣé gbọ́ mi ìwọ sọ pé Ìgbòho fẹ́ pa ẹ́ bring the video out ẹni tó lóye Ìgbòho bá rán Fourface ìwọ tí àrùn ń bẹ lára ẹ tó yẹ kó o múra làpálàpá ń bá ẹ fà á ifo kò kúrò lára ẹ gbogbo àrùn ayé pátá ó bẹ lára ẹ Awíkoko. Why are you talking about Chief Sunday Ọmọdéyẹmọ Ìgbòho? O gbàgbọ́ nínú tó gbé dání o wá sọ fún wa pé ìwọ ló fẹ́ràn Ìgbòho ju o. Ṣé tó bá fẹ́ràn Ìgbòho wàá sọ pé o máa dismantle ẹ̀? Ṣé tó bá fẹ́ràn Májàsọ́lá wàá sọ wípé o máa dismantle ẹ̀? Irọ́ lẹ pa. Ẹ máa lẹ̀ mọ́ Káyọ̀dé wa, ẹ máa lẹ̀ mọ́ Májàsọ́lá. Kí ni Májàsọ́lá ṣe tẹ́nìkan ò ṣe rí? Kí ni Ìgbòho ṣe tẹ́nìkan ò ṣe rí? Ẹ máa lẹ̀ mọ́ Májàsọ́lá, ẹ máa lẹ̀ mọ́ Ọmọdéyẹmọ, ẹ máa lẹ̀ mọ́ Májàsọ́lá. Mo ní kí ni Ìgbòho ṣe tẹ́nìkan ò ṣe rí? Kí ni Májàsọ́lá ṣe tẹ́nìkan ò ṣe rí? Ẹ máa lẹ̀ mọ́ Májàsọ́lá. Kò sóhun tó wà lọ́wọ́ yín tẹ́ ẹ lè gbé síta tó lè mọ́ ọmọ Yorùbá kẹ́yìn sí ọmọ Adéyẹmọ. Ẹgbẹ́ ta èmi kan fẹ́ gbọ́ irọ́ bẹ́ẹ̀ ṣe sọ jọ wà náà nìyẹn. Fourface kì í ń bẹ lọ́wọ́ yín tẹ́ bá bẹ̀rẹ̀ sí dismantle ẹ̀ wà á dismantle ẹ̀ lẹ́dàá ara ẹ̀. Gbé ta wèrè onífolára oníkúrú náà onítú Fourface ibi báyìí black díẹ̀ ibi báyìí yellow díẹ̀ ibi báyìí green díẹ̀ ibi báyìí ó fi mú green síta. Ó rí yẹn rò pé Awíkoko kó wo gíláàsì pé o sick. Ìgbòho tó dẹ̀ ń halẹ̀ tó gbé lórí ọmọ ọlọ́mọ Ìgbòho ṣáìn lójoojúmọ́. Yínmúyínmú kómi àyínmú pẹ̀gànpẹ̀gàn kómi àpẹ̀gàn ọmọ Adéyẹmọ ó ṣáìn lójoojúmọ́. Tó gbọ́ mi ó kàn máa kékú lórí ọmọ Adéyẹmọ ni wàá kékú lórí ọ̀rọ̀ ọmọ Adéyẹmọ wàá kékú lórí ọ̀rọ̀ ọmọ Adéyẹmọ. Bí kan náà yẹ jáde níta ni wọ́n ní kí bàbá ọmọ bẹ̀bẹ̀ tí ó bá pọ́sibù kó lọlé Tinubu kó dọ̀bálẹ̀ ẹ̀lẹ̀ àmọ́ ní wèrè níyín wèrè níyín ń tẹ́ ẹ̀jẹ̀ lẹ̀ wá. Ẹja Àbújá ti korò lẹ́nu yín. Ẹ tún fẹ́ gba ọmọ Yorùbá ṣùgbọ́n orí ọmọ Yorùbá ti pé. Èsì tó ń fẹ́ sí yín dìpa àpátímẹ́ǹtì tó fún wa lélẹ́yìn o. Èsì ń fẹ́ bẹ̀ èsì yẹn ti ń fẹ́ gbígbóná léyìn lórí no ṣàn. Kò sọ́gbọ́tẹ̀lẹ̀ dá. Ìgbà ìpẹ́jù làámọ̀ rẹ̀ asọ̀fún yín gbà yẹn lọ́hùn pé àbámọ̀ ló máa kẹ́yìn ọ̀rọ̀ yín. Àbámọ̀ ló máa kẹ́yìn ọ̀rọ̀ yín. Àbámọ̀ ló máa kẹ́yìn ọ̀rọ̀ yín. Ṣé ẹni tó bá ti rí ara ẹ̀ gẹ́gẹ́ bí ọlọ́gbọ́n òun ló ń gbọ́n jù tẹ́ bá sọ pé rárá tó sọ pé ohun tó ń sọ yẹ òun ní the right thing òun lò ó bó ṣe yẹ kó rí nìyẹn. Tí irú ẹni bẹ́ẹ̀ bá máa kàbùkù torí ẹni tí ò bá ti fọgbọ́n ọlọ́gbọ́n ṣọgbọ́n òmùgọ̀ ni. Ẹ ṣe bàbá mi jàre Táíwò Ẹdúnjọbí wọ́n ní ohun tó ń tẹ̀lé ní ọdún eégún ohun tó ń tẹ̀ ní ẹja Àbújá ti bẹ̀ sí korò lẹ́nu wọ́n fẹ́ padà wálé. One of them today is what? Today is Friday, Wednesday. One of them látọjọ́ Monday ló ti ń pè mí
mo dẹ̀ wo wọ́n dẹ̀ kó bá ọmọ yẹn ni gbogbo ìjẹkújẹ tó ń jẹ kiri kò bá wọn jẹ́ ṣùgbọ́n ń tẹ̀lé wọn lẹ́yìn kiri ó ní kí ni báyìí bàbá máa mo ní pé aláyé fún ara ẹ̀ ó ní wọn àgbẹ̀ kọ́ mi nọ́mbà tó lò tẹ́lẹ̀ tí wọn ló mọ́ ni mo wá ní ṣòro ayé ẹ̀ lóde see your life outside mo sọ fún ẹ ń gbà yẹ ẹni mi ò gbọ́n ẹni bàbá Èkìtì bóò ló ṣe jẹ́ pé ọmọ ẹni tí mo jù lọ lọ́jọ́ orí ló ń dà mí ló ń rán mi níṣẹ́ káàkiri mo ní ẹ gbàgbé ọjọ́ orí ìṣe nọ́mbà ohun gbogbo ní Ìgbòho fi jù mí lọ àkàdá ènìyàn ni special made from God mo wá kọ́ ní òbí fún jọ ẹ mo ní tó bá jọmọdé lọ́lọ́run gbọ́lá fún ẹjẹ́ àpọ́nlé o tí ọmọ ẹni bá jọba tí bàbá ọba bá fẹ́ kí ọba ó gbé dọ̀dọ̀ balẹ̀ o Ìgbòho bàbá wa ni o mo ní mo sọ pé gbà ẹ́ lọ́rùn ibi tẹ́ ń lọ yẹ má lọ bẹ́ o orí ẹ̀dẹ́ mo nígbàgbọ́ nínú Ọlọ́run pé orí ẹ̀dẹ́ Ọlọ́run ọba mi ò ní ṣe fún Ìgbòho tí Ìgbòho bá máa jáde ní Kútọ́nù kò ní sẹ́ni tó máa sọ wípé bí ò bá jẹ́ àwa ó ní bàbá Èkìtì bẹ̀ ní kí dúró sí mo rán létí lánàá ṣé o rántí ọ̀rọ̀ tí mo sọ pé Ọlọ́run ọba mi máa fi Sunday Ìgbòho pamọ́ sí Kútọ́nù ni nígbà tó bá tún yá Olódùmarè á tún mú jáde síta mo ní ṣó ṣe àbí òṣẹ ṣé ìgbà tó yá Olódùmarè ṣé kò mú Sunday Ìgbòho jáde Sunday Ìgbòho onírìn tí ń yan bó ṣe wù ú ìkan wá jáde síta pé tó ń bá play voice message play ẹ̀ bó tiẹ̀ kò ní ìhòhò Sunday ọmọdé yẹn mọ́ we love him ìfẹ́ rẹ̀ àtúbọ̀ máa gògò lọ́kàn wa ni ìfẹ́ rẹ̀ a máa ṣe kíni a máa gògò ìfẹ́ rẹ̀ a máa increase ṣé o gbọ́ mi kò ní ìhòhò ọmọdé mo tẹ̀ jẹ́rìí bá mi kì í jẹ́jẹkújẹ ẹ̀rí àwọn fine girl Ọlọ́run ọba mi kó sẹ́gbẹ́ ìyá mi rọ́pò ìyá mi tó yọ̀ sí gẹ́ẹ̀ ni wọ́n àti ìṣe máma fine wọ̀ Ìgbòho tó jẹ́ pé mímọ́ mójú lọ sọ́jà ni kò jẹ́jẹkújẹ rí bẹ́ẹ̀ tiẹ̀ ní òwò ẹ̀ lọ́wọ́ ìfẹ́ àtúbọ̀ máa gògò ìfẹ́ à máa gògò lọ́kàn àwọn ọmọ Yorùbá ni láfi ní pé kẹ́ tú ààyè ṣe láfi ní pé kẹ́ rò ó kẹ́ tó ṣe é èmi ni mo gbọ́n tán èmi ni mo mọ̀ jù èmi ni mo gbọ́n tán èmi ni mo mọ̀ jù àbùkù ni máa ń kẹ́yìn ẹ̀ àbùkù ni máa ń kẹ́yìn irú wọn ẹ má dárúkọ Sugar Boy wọ́n rọ ọmọ yẹn lọ́mọ kékeré wọ́n ń lò ó ṣiṣẹ́ ni gbogbo owó tán gbà àti níta gbowó ńgbà tán lọ kàbéè wọ́n náà fún wọn ní 15,000 naira ẹni tó lídì wọn 50 million naira ẹni tó lídì wọn nínú 50 million naira yẹn ó kọ́kọ́ kó 5 million àwọn kan náà tún kó 5 million tó kù wọn ọmọbi tó wọlé sí wọ́n wá lékun méjì wọ́n wá pòfó ẹ̀yin náà táwí kòkó bá ṣètò ẹ wọnú ẹ ọrùn ní kẹ́ ẹ wò 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 ọrùn àwa lókàn yẹn ń kàn ó kàn níbi tí ò dáa bóyá ni kò rí ọjà polówó inú rédíò station mọ́ ó wá wò pé àgúnmu òwò tó ń lò tẹ́lẹ̀ ní ọmọ Adéyẹmọ Ìgbòho òòṣà kémi náà wàá dá sọ̀rọ̀ ẹ̀ ó tún wá dá sí ní ọ̀nà òpònú ọ̀nà àmùṣùà go and think sun oorun tọmọlúàbí ń sùn Gbénga Adébóyè tó ń kọpí ẹ̀ Gbénga Adébóyè òun wúwàkúwà Awíkókó kò ń wúwàkúwà ó ráyé wá tí ó gbọ́ mi Ìgbòho kọjá ẹni tí wọ́n lè máa dúnkokò mọ́ Ìgbòho ló bọ́ aṣọ eégún kúrò lójú ẹ̀ tó jẹ́ kára kó rí ayé gbé ọ̀rọ̀ Ìgbòho ló fi dìde èyí ẹ máa sọ àti bẹ̀rẹ̀ Yorùbá nation látọjọ́ tó ti pẹ́ irọ́ ló pa nígbà yé Adéyínká grandson tó bá jẹ́ pé lóòótọ́ ló bẹ̀rẹ̀ Yorùbá nation
torí àwọn kan tó tún gbé èmi rò pé ó yẹ kó roko tí wọ́n ní ṣùgbọ́n nítorí wípé ẹ̀jẹ̀ tí ń bẹ lẹ́ra ẹ̀jẹ̀ ká dà nǹkan rú ni à ń retí o Awíkoko oní 4 face à ń retí kó wá bá wa gbé mẹ́sẹ̀gì yẹn first message yẹn first note yẹn kó gbé síta kó play ẹ̀ dáadáa lórí program ẹ̀ dáadáa bóyá ibi tí Sunday Igboho ti rán yín lọ sí Kútọ́nù ni ẹ̀yin náà lẹ sọ́njọ́ wà náà pé Sunday Igboho gbowó Awíkoko ìlú lọ sọ bẹ́ẹ̀ pé Sunday Igboho gbowó lọ́wọ́ olóṣèlú ìwọ yìí náà ni ọmọdé yẹn jáde pé ẹni bá gbowó lọ́wọ́ olóṣèlú kò ní dá ó ti pẹ́ tó ti forí ara ẹ̀ gbé bóyá ìpè ló ń jà ẹ́ ló jẹ́ kí bọ́dì ẹ̀ rí yànmọ̀yànmọ́ bí ẹni tó jóná bóyá ìpè yẹn ló ń jà ẹ́ bàbá mi Prince Adébáyọ̀ sí ti òye àwọn ẹ̀kọ́ sà bóyá ìpè yẹn ló ń jà ẹ́ ohun gbogbo lọ déédé mọ́ ẹja Àbújá ti bẹ̀rẹ̀ sí kòrò ẹja Àbújá ti bẹ̀rẹ̀ sí ṣe kíni ó ti kòrò lẹ́nu yín ẹ bá Ìgbòho jẹ ẹ bá Ìgbòho mú ẹ dalẹ̀ Ìgbòho ọ̀dàlẹ̀ balẹ̀ kọ́ ẹni bá dalẹ̀ abálẹ̀ lọ èrò ọkàn yín ni pé ọmọ Adéyẹmọ ò ní padà dé ọmọ Adéyẹmọ padà dé ojú tì yín kí ló wá ń porúkọ màmá dárúkọ Sunday Igboho kí ló ń dárúkọ ẹ̀ fún ṣe bó sọ pé ó máa dismantle ẹ̀ ó dẹ̀ rí dismantle nìyẹn ohun tó sọ fún wa ni pé you will dismantle Ìgbòho ṣé o tún gbọ́n tí ìyá ìsọ̀ ìyá mi Ẹlẹ́yìn Adébáyọ̀ ó ní Ìgbòho is a unique man wow ṣé o rí pé the more you hate Ìgbòho the more ọmọ Yorùbá ṣe kí ni show love every day show love. Hello. Hello, brother. No going back. Ẹjọ́ ta ló sọ̀rọ̀? Hello, baba. Ta ló ń sọ̀rọ̀? Yegede ojú títì wọ́n ni ojú tí Awíkoko ojú tí Awíkoko wọ́n pòfo wọ́n pasán wọ́n pàdánù lórí ọmọ Adéyẹmọ ó yẹ kójú tí ẹ táwọn ènìyàn wá bá ẹgbẹ́ tó bá wá bá ẹgbẹ́ pé táwọn wá bá ẹgbẹ́ ṣe program lórí ọ̀rọ̀ ọmọ Adéyẹmọ ṣe ló yẹ kó sọ pé no torí pé o ti fẹnu kọ́ ó ti fẹnu kọ́ ó ti fẹnu já ó ti fẹnu kọ́ tẹ́bá ní Awíkoko gbọ́ tí ọmọ yìí sọ ìwọ náà ti ẹ̀dá sọ̀rọ̀ Sunday Igboho yìí àṣẹ ní kó pé nógo èrìà ló jẹ́ fún ẹ káwọn ní kí ló ṣe é pé òun kábàámọ̀ ẹ̀ lọ́wọ́ ni torí pé ó ti fẹnu kọ́ ìṣódà tó ò ní làákàyè ìṣódà tó ò gbọ́n ọgbọ́n jìnnà sí ẹ tí ènìyàn bá gbọ́ nǹkan as a journalist ṣèbó yẹ kó wádìí ẹ̀ kó tó gbé síta ni ó bẹ̀rẹ̀ síta ó tún padà jáde síta tábà tẹ deport ẹ̀ náà ṣé wọ́n deport ẹ̀ sọ́run ni ìwọ náà máa deport sọ́run ọmọ Adéyẹmọ dẹ̀ ń bẹ ní Germany ń jayé orí onímọ̀ sọ pé lórí ọ̀rọ̀ ọmọ Adéyẹmọ ẹkún ló máa sunkún Awíkoko ẹkún ló máa sunkún lórí ọ̀rọ̀ Májàsọ́lá ẹkún ló máa sunkún olóògbàgbọ́ nínú Yorùbá nation ti kú àwọn tàdé gbàgbọ́ nù ẹ̀ fi wálẹ̀ jẹ́ ká máa bá yí lọ tó máa yẹ ọlọ́run ọba mi máa sáyẹ̀nsì ẹ̀yin tẹ̀tẹ̀ gbàgbọ́ tó jẹ́ pé èmi ló kàn torí ẹjẹ́ Àbújá torí apátmẹ́ǹtì ẹ jẹ́ kó máa kàn yín lọ believe in that èmi ló kàn ṣebí ń tẹ́ píríṣì wá tẹni káwọn ènìyàn tẹ̀lé yín ṣebí gbogbo wa àwọn ìyá ẹlẹ́ja tó ń tẹja wọ́n ti pariwo pé ìlú le àwọn tó wà lẹ́kọ̀ọ́
tó bá jẹ́ pé mo lówó lọ́wọ́ ni àwọn ẹ̀gbọ́n mi tó wà lẹ́kọ̀ọ́ máa ti lọ kó wọn kó lẹ́kọ̀ọ́ wọ́n pariwo lọ́wọ́lọ́wọ́ Èkó ò ṣe gbé mọ́ o wàhálà ní o ìlú lẹ̀ o àwọn kẹjáde síta àwọn ìyá kẹjáde síta pé ṣé ń tẹ́ fẹ́ ṣe fún wa rèé tẹ́ fi ní ká tẹ̀lé yín ṣé ń tẹ́ fẹ́ ṣe fún wa lélẹ́yìí ìsìgbẹ́dẹ́bọ̀ ìyá mi á dára fún yín ṣé ń tẹ́ fẹ́ ṣe fún wa lélẹ́yìí ṣé ń tẹ́ fẹ́ ṣe fún wa lélẹ́yìí adẹ̀gbàgbọ́ nínú yín ni o láàfi tẹ̀lé èmi lọ́kàn ẹ̀yin iná lẹ̀ polówó ẹ̀ fún wọn lẹ́ni ká má dààmú mo dé ìlú kan ní Ọ̀ṣun state wọ́n náà ti sọ fún wọn pé àwọn tó ṣe Yorùbá nation náà ti jẹ́ papọ̀ pẹ̀lú Tinubu mo ní irọ́ ni kí ló kàn wá pẹ̀lú òṣèlú aláfẹ́ bó nínú Nàìjíríà ẹ̀ẹ́lẹ̀ bà rí mi kí n sọ̀rọ̀ kí gọ́ọ̀mẹ̀ kí pírẹ́sidẹ̀ntì Nàìjíríà sọ̀rọ̀ kí n wá wá sórí ètò pé pírẹ́sidẹ̀ntì wá ti sọ̀rọ̀ kí ló kàn pẹ̀lú wọn torí I know bad news ló máa wá láti bẹ̀ tẹ́mọ̀ àwọn tí Yorùbá máa sọ pé ó ń ké ní jẹun fàtẹ́gùn sí that is Nigeria for you but eléyìí tí mo gbàgbọ́ pé ìran ọmọ Yorùbá àti ìran yìí àti ìran dínran wa tó ń bọ̀ lẹ́yìn náà ti máa ní ìsinmi mo bẹ̀rẹ̀ sí roko tí every blessed day mo bẹ̀rẹ̀ sí roko tí ohun tí ènìyàn bá gbàgbọ́ nínú ẹ̀ lènìyàn máa ń ṣe ọ̀nà tí ènìyàn bá mọ̀ lènìyàn máa ń tọ̀ àbí bẹ́ẹ̀ kọ́ you say you did not believe in Yorùbá nation pé lọ́dọ̀ ti tiẹ̀ Yorùbá nation ti kú àwa tí ò kú tá a dẹ̀ gbàgbọ́ nínú olóyè Sunday Ìgbòho òòṣà kàkà kí Olódùmarè jẹ́ káwa máa bá Sunday wa pọ̀ àwa la ní Sunday ìgbà tó ń dùn lẹ́yìn sọ pé bọ̀dá mi ẹ̀jẹ̀ mi ni bọ̀dá mi ni tẹ̀ ń wọlé tẹ̀ ń jáde ìgbà tó ń dùn ni ìgbà tó yíwọ́ ẹ yí òun padà ìtukùtù lẹ bẹ̀rẹ̀ sí sọ ní ìgboro ẹnu orúkọ wo lẹ pé Sunday Ìgbòho orúkọ wo lẹ pé olóòmà dismantle ẹ̀ ó dẹ̀ rí ọmọ Adéyẹmọ dismantle kí ló wá dé tó wá dé pọ̀rọ̀ ọmọ Adéyẹmọ ló wá ń sọ you did not act as a professional journalist ó dẹ̀ sọ pé journalism ni ẹ eléri ibú àbúrò olóṣì ọmọ ìrankíran aláwọ̀ mẹ́ta ó jẹ́ lọ́tọ́jú ara ẹ tí kankan bá ṣe mí Ìgbòho lórí tẹ ṣé Ìgbòho láyè ti tiẹ̀ ṣé Ìgbòho kò tẹ̀ mọ̀ pé èèyàn kan wà tó ń jẹ́ Awíkoko iwájú lọlọ́kọ̀ yẹ Ìgbòho iwájú lọlọ́kọ̀ yíwà ẹ lọ ẹ̀yìn kan lọlọ́kọ̀ yíwà ẹ lọ ó ti mọ̀ o Ìgbòho ó ti mọ̀ yé o ó ti mọ̀ o iwájú lọlọ́kọ̀ ń wà lọ Ìgbòho tí ẹ mọ̀ pé èèyàn kan jẹ́ Awíkoko sọ gbogbo ọ̀rọ̀ tó sọ kò tí ẹ gbọ́ kó ná ṣe gbọ́ mi ò ń gbọ́ bí ṣùgbọ́n ẹ fi Ìgbòho lọ́rùn lẹ̀ fún wa àwa gbà pé gbogbo ìyà tó jẹ kọjá torí ọmọ Yorùbá ni torí ìran Yorùbá ni àwa gbà fún àwa gbà fún adẹ̀dúró tán kẹ́ńgà ṣé ó yẹ kí olóyè Ìgbòho tó sọ pé ó ń bọ̀ nílé ní ti ìwéré ilé ẹni tí wọn ò fẹ́ ní ìlú tó ló ń fẹ́ dárí mo ní ayé ẹ̀ ò ní dáa ara ló máa sẹ́pa ẹ́ gbogbo tẹ́ ẹ fi jìbìtì gbà lọ́wọ́ ọmọ Yorùbá lálá yín tó rókè ó ti wálẹ̀ ilé tá a fi tọ́mọ ìrìn ti wó àbí bẹ́ẹ̀ kọ́ ilé tẹ́ ẹ kọ́ sórí irin ọrìn ìjì ti gbé bẹ́ẹ̀ ló ṣe máa rí alẹ́ ẹlẹ́dàá Ìgbòho kò ṣeé ṣẹ̀ àwọn méjì bẹ́ẹ̀ ló wà lọ́wọ́ mi Ìgbòho òòṣà àti abasọdọ níran òní
súrà àwọn tí mo rí pé súrà àwọn wọ̀nyí kì í ṣe súrà ènìyàn lásán. Ọlọ́run máa dá wọn ní bẹ́ẹ̀ bínú tí wọ́n ẹ̀ dáràn bẹ́ẹ̀ sọ̀rọ̀ wọn níbi ẹrógo ẹrúgí oyin kílẹ̀ tún wá. You did not believe in Chief Sunday Igboho. Ẹ fi Ìgbòho lọ́rùn lẹ̀ fún wa ẹ̀yin alátẹnujẹ ẹ lọ máa jẹjà yín lọ ebi ló ń pa yín ẹja lẹ́ẹ̀rí jẹ ẹ lọ ṣé kí n wá fún ẹlẹ́ja Awíkoko bóyá tó bá tiẹ̀ bẹ̀rẹ̀ sí jẹjà yẹn dáadáa bóyá o máa dúdú padà ní àmọ́ bóyá pupa ló dẹ̀ máa yàn àmọ́ bóyá yẹ́lò ló dẹ̀ máa mú àmọ́ bóyá green náà ló dẹ̀ máa yàn ní kó tẹ̀ mú àwọ̀ kan jáde síta ó ráṣọ tó ń wọ kó tó wọ lórí stúdíò ẹ ó ń wọ ara ẹ o aṣọ gan rìjẹ́tì lọ́rùn ara ẹ ẹ fi Ìgbòho lọ́rùn lẹ̀ Ìgbòho ìṣẹ́gbẹ́ yín ṣẹgbọ́n Ìgbòho ìṣẹ́gbẹ́ yín dídìrín òpònú ayírádà ṣe bó lè fún yàn ní 500,000 torí kò fẹ́ kó àwọn èèyàn kan kó lẹ́yìn Sunday Igboho o fẹ́ fowó tàn wọ́n o fowó tàn omíyalé kúrò lẹ́yìn Igboho òun náà wúwà bí ọmọ ojú ọ̀rọ̀ lárí tí kọlá níyọnu tó ń jẹ lọ́wọ́lọ́wọ́ ló mọ̀ ó ti gbàgbé ọ̀la. tó bá fẹ́ jẹjà kí tètè wá kẹjẹ odò fún ẹ ẹ̀rọ ayé yín lóde àtẹnujẹ àbámọ̀ ní gbẹ̀yìn ọ̀rọ̀ má sọ̀rọ̀ nípa Sunday Igboho mọ́ don't say anything àfẹ́ lágbo wa mọ́ ẹlẹ́sẹ̀ òṣì ni ẹ́ tàbá wà díẹ̀ dáadáa ṣé ò lọ́wọ́ nínú àwọn tó lọ bọ̀m̀bádìí ilé olóyè Igboho Àlàmínà ni wọ́n náà wá ṣe ṣé o mọ̀ pé bí wọ́n ṣe ń wá ní fẹ́ ń fà ní Káyọ̀dé náà ń wá Àlàmínà yìí ìran ọ̀dàlẹ̀lẹ̀ yín méjèèjì ẹ rìlíìsì ẹ o mẹ́sẹ̀jì yẹ first message yẹ rìlíìsì ẹ tó bá dẹ̀ jẹ́ fídíò ni please rìlíìsì ẹ jọ̀ọ́ mo fi ìyọ́nú Ọlọ́run bẹ̀rẹ̀ Awíkoko rìlíìsì ẹ̀ tó ní pé tí everybody bá gbọ́ wàá mọ̀ pé tá a bá gbọ́ tán àtún máa pọ́n Ìgbòho lé ní pé Ìgbòho is our man Ìgbòho is hero wonderful leader kàkàkí Olódùmarè ó ti wọṣọ àbùkù ó ti wọ aṣọ àbùkù ṣé o mọ̀ pé ó mọ program ẹ̀ tó ṣe ń gbà ẹ́ lọ́hùn bó ṣe ń bú bàbá Akíntóyè ló ń bú Ìgbòho bó ṣe ń bú bàbá Akíntóyè ló ń bú Ìgbòho síbẹ̀síbẹ̀ ìwọ ló kábùkù bó ṣe ń bú wọn láṣọ iyì kúrò lára ẹ lọ́lọ́run ń ró wọn ní aṣọ iyì ìwọ ń wọ aṣọ ẹ̀tẹ́ àwọn ń wọ aṣọ iyì. Release that message a fẹ́ gbọ́ kátẹ̀ tó fi ṣàwàdà ọmọ àlè ọmọ ìrànkèrè oní black market olójú ṣùkúṣùkú wèrè wọ́n náà máa pèrà ilé èèyàn òun halẹ̀ mọ́ máa dé yẹ mọ́ Awíkoko ó gọ̀gán o ò ní làákàyè ibi tí mo ti mọ̀ pé ebi ló ń pa ẹ́ nígbà tó jáde nígbà tó ló bẹ̀bẹ̀ pé kí Sunday Igboho kó dáríjì ẹ́ onítorí pé ó fẹ́ bẹ̀rẹ̀ rédíò ẹ̀ you won't say anything about anybody again kí ló mú ẹ tó tún jáde síta tó jẹ́ pọ̀rọ̀ Ìgbòho ló tún máa mú sọ wọ́n wò ẹ́ mọ́ òòrùn orí YouTube gbà mọ́ sorry radio station ó ti forí ṣẹ́pọ́n ṣòótọ́ òótọ́ náà fi kó lé iṣẹ́ ìjọ tí fi ń dúró okun pẹ̀lẹ́ olójú bálabàla pẹ̀lẹ́ ọmọ ìrankíran fi wà ọ̀dàlẹ̀ ẹlẹ̀ tó gbọ́ mi
ọ̀dàlẹ̀ kì í gbé ní débìrè ṣùgbọ́n èké ṣíṣe kì í jẹ́ kéèyàn orójú láyè ṣe nǹkan rẹ̀ ó gbọ́ ni wọ́n ní abanijẹ́ ènìyàn tá ò bàjẹ́ tí ń bani jẹ́ kiri ní ọjọ́ tó bá ti dẹ́kun àti banijẹ́ la máa bàjẹ́ kanlẹ̀. See yourself live outside ó ra ayé ẹ ló débi ó ra ayé ẹ ló débi awí koko ó ra ayé ẹ ló débi. You say you did not regret to follow President Bola Ahmed Tinubu. Yes, àwa náà ò fẹ́ kó regret ẹ àwa náà ò regret ẹ bí a ti ń tẹ̀lé májàsọ́lá lẹ́yìn jẹ́ fi wálẹ̀ pẹ̀lú májàsọ́lá ṣùgbọ́n mi fi wálẹ̀ pẹ̀lú májàsọ́lá fọwọ́ mú Tinubu ẹ ó ní ẹ má ṣe ń bú Gani Adams tó tí Gani Adams bá ṣe tó dá àwa náà máa tún wà lẹ́yìn ẹ tó bá jà fún ìran Yorùbá pé irọ́ Yorùbá ẹ̀ lè pa ìran mi lójú mi ọ̀rọ̀ ọmọ kan tó pẹ́ra ilé ọmọ Ìlọrin níjọ́ tó sọ̀rọ̀ sí Ààrẹ Ọ̀nà Kakanfò mo gbaná lójú ẹ̀ wèrè ẹ̀ ò gbọ́nsẹ̀ ò gbọ́n jọ tó lọ́lọ́ tó bá fẹ́ ṣe prógámù ẹ̀ lọ́la à ń retí mẹ́sẹ̀jì tó ló fẹ́ gbé síta síkírìtì olóyè Ìgbòho tó ló fẹ́ tú àfẹ́gbọ́ tí ẹ̀ tú tó bá tú ayé ò ní dáa àbíkòkò tú ṣe bó ti sọ wípé ó ti mọ̀ pé àwọn ajá ẹ̀ máa jáde síta kó lè mọ̀ wípé ìwọ ló mọ iyì tọ́mọdé yẹn mọ́ ṣe àwa mọ̀ la fi jáde síta pé ẹnikẹ́ni tó bá ló fẹ́ tàpá ó fẹ́ dọ̀tí olóyè Ìgbòho abara ẹ̀ níbi tí ò sí ṣé orí tó bá kú lé ní iṣẹ́ ọwọ́ ẹ̀ ló pa ẹ́ ìwà ọ̀dàlẹ̀ ló pa ẹ́ kì í ṣe Ìgbòho orí títí ẹrù awágá orí títí ẹrù ṣùgbọ́n ọ̀dàlẹ̀ máa bálẹ̀ kú ṣùgbọ́n mi ẹni bá ti dalẹ̀ ènìyàn ó máa bálẹ̀ kú ẹni bá ti jata ẹni tó jẹyọ ẹni ó lè jẹ́ nípa tó wó tó dalẹ̀ ìgbẹ̀yìn wọn yìí dáa ìwọ́gán ti mọ̀ pé ìgbẹ̀yìn ò lè dáa má fi kú ẹ̀kọ́ ọmọ Adéyẹmọ lọ́rùn ṣùgbọ́n mi máa sọ fáwọn ènìyàn pé tó bá ti kú lẹ́nìí kó mọ̀ pé ìwà ẹ ló pa ẹ́ àbámọ̀ mo sọ mo lábàámọ̀ máa kẹ́yìn ọ̀rọ̀ yín àbí o ti gbàgbé méjì tá a jọ ṣe èmi àti wa àti àtọmọdúkà nígbà tá a dáhùn bè sílẹ̀ ayé agbọ́n wèrè yọ eléyìí ò níbi eléyìí á máa fà wá sẹ́yìn ni o agbọ́n wèrè yọ you want to become a leader nígbà wo ló dé nígbà wo náà bí ẹ irú ọgbọ́n wo ló wà lórí ẹ ṣé ìwọ yìí náà ìwọ pàpàlágì ọmọ àbí ìṣẹ́ ṣíọ ẹ̀yin tèmi ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi gbogbo ẹ̀yin ọ̀dọ́ ilẹ̀ Yorùbá tí wà lọ́mọ Adéyẹmọ ó dúró gẹ́gẹ́ bí ọmọ ọkọ ó dúró pé ìran Yorùbá gbọ́dọ̀ bọ́ kó nínú ìgbèkùn ó gbàgbọ́ wípé ọ̀nà àbáyọ kan tí ìran Yorùbá ní tá a dẹ̀ gbọ́dọ̀ lò òun náà ní ká gbára wa kó nínú ìgbèkùn Nàìjíríà ọmọ Adéyẹmọ mọ̀ wípé Nàìjíríà virus ló jẹ́ nínú ayé wa kìí ṣe àwọn tó sọ wípé tọmọ Yorùbá bá di president virus yẹn máa kúrò ní ayé wa àbí bẹ́ẹ̀ kọ́ ọmọ Yorùbá ti di president náà o kàkà kí virus yẹn kúrò ń peléke sí ni lára wọn ló pè mí pé bàbá Èkìtì ẹ bá wa pé olóyè wọn pààyàn ní ṣẹpẹtẹrí ọmọ Yorùbá náà pa ń bẹ o kìí ṣe ẹranko under the government of Bola Ahmed Tinubu a Yorùbá man kẹ́lẹ̀ mọ̀ pé is not a solution the only solution ni pé kóníkálùkù máa dórúkọ bàbá ẹ̀ mo pòsì kankan níbi tí bàbá Awólọ́wọ̀ ti sọ wípé ní gbogbo region pátápátá ilẹ̀ Yorùbá nìkan ló sanwó òṣìṣẹ́ tó gógó jù we can do it àwọn bàbá wa ti ṣe rí ẹjẹ́ àgbà orílẹ̀-èdè wa ẹ má gbọ́ ta wí kókó mo ti sọ fún yín mo ní kẹ́ ọ̀n fọ́lò ẹ padà lẹ́yìn ẹ blọ́ọ̀kù wèrè kì í ṣe orú àkókò yìí ló yẹ kẹ́ máa gbọ́rọ̀ burúkú ọ̀pọ̀lọpọ̀ yín ìyá mi ẹ̀yin bàbá mi tẹ́ wà l'Amẹ́ríkà tẹ́ bá gbé bọ́jẹ̀tì owó tẹ́ máa ná ní December yìí síta àbá yín káàánú
tẹ́ ẹ bá dẹ̀ ná òkú tó máa kú àpọ̀ òun lábẹ́ ní pé kẹjẹ́ kájára mọ́ ṣe rí àwọn yẹn the aṣíwájú beggar and awikokos ìrẹ̀wẹ̀sì náà ọ̀nà bó ṣe máa gbé ìrẹ̀wẹ̀sì wá ẹ má já gbà wọ́n láàyè kí ni mission wa Yorùbá nation a fẹ́ gba orílẹ̀-èdè wa a fẹ́ omi ìnira a fẹ́ omi ìkorò a fẹ́ omi ìdààmú a fẹ́ gba orílẹ̀-èdè wa tí wọ́n gbà lọ́wọ́ àwọn bàbá wa ní 1914 a fẹ́ kó dá kí ìkólọ wa náà kó padà ìyẹn ní ẹja máa roko tí o èèrà ò lè rin ọmọdé yẹ mọ́ o kíní kan ò ní í ṣe ọlọ́run ọba tí ń ṣe bẹ̀ fún ọmọdé yẹ mọ́ ò tí kò nídìí àrò kò dẹ̀ ní padà lẹ́yìn ẹ̀yìn náà gbogbo ẹ̀yin olólùfẹ́ Yorùbá gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ ń fẹ́ kí ọjọ́ ọ̀la Yorùbá ó ní àdòkò lóyìn everybody tó gbàgbọ́ wípé the only way ní pé ká ní orílẹ̀-èdè wa ẹ má gbàgbé nípa rédíò wa Yorùbá Nation rédíò TV ẹ dáńlóòdù ẹ jẹ́ ká máa gbọ́ bẹ́ẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan ẹ máa bá bàbá Akíntóyè pàdé bẹ́ẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan ẹ máa bá olóyè Ìgbòho pàdé bẹ́ẹ̀ ẹ já dáńlóòdù ẹ ìyìn rere tọ́lọ́run mú lé wa lọ́wọ́ ó máa tẹ̀ wá lọ́wọ́ májẹ̀mú yẹn máa ṣe májẹ̀mú yẹn ṣe kí ni ó máa ṣe ẹ má ṣe padà lẹ́yìn Yorùbá Nation that is the only way the only way the only way ẹ má tẹ̀lé àwọn ọmọ onítùkùtù yìí ẹ ṣé God bless you àwọn kókó bó bá ti dọ̀la jọ bá wa gbé mẹ́sẹ̀gì yẹn síta voice message yẹn níbi tí àṣírí Ìgbòho tó wà lọ́wọ́ ẹ àwọn ọmọ Yorùbá fẹ́ wò ó a fẹ́ gbọ́ a fẹ́ gbádùn ẹ̀ kí ìfẹ́ olóyè Ìgbòho tún lè máa gògò lọ́kàn wa kí ìfẹ́ olóyè Ìgbòho túbọ̀ lè máa ohun tó ṣe ìjẹta mi ò rí rẹ̀ rí mo dẹ̀ ń fi olóyè Ìgbòho lálàá mo yá jí mo bẹ̀rẹ̀ sí pé olóyè hello kàkà kí Olódùmarè àwọn ní bàbá Èkìtì ẹnlẹ́sà mo ń fi yín lálàá ni wọ́n ní àbí abẹ́rẹ́ bọ́ lọ́wọ́ adẹ́tẹ̀ yín ó dètè ẹ máa kábàámọ̀ dọ́wọ́dọ́ kú yín ni ẹ ti sọ tó dára nù you have the opportunity but you miss the road torí ojú kòkòrò yín torí ń tẹ́ ẹ fẹ́ jẹ lọ́wọ́lọ́wọ́ ẹ fẹ́ lọ gbogbo lọ́wọ́ olóṣèlú ẹ wá ẹ lọ jẹjẹkújẹ wá ń parọ́ pé ẹ fẹ́ lo orúkọ olóyè Ìgbòho ẹ fẹ́ lo orúkọ olóyè Ìgbòho láti lọ gbowó ń bẹ̀ àṣírí yín tú ṣe gbọ́ mi kí lẹ bá lọ kí lẹ mú bọ̀ ẹ̀tẹ́ ni ẹ̀tẹ́ ẹ̀ẹ́dẹ̀ tí ì tẹ́ ẹ̀ẹ́dẹ̀ ṣe bẹ̀rẹ̀ ni Awíkókó ó tí ì tẹ́ mo ṣe bẹ̀rẹ̀ ni gbogbo ẹ̀yin tẹ́ kóra yín lọ ọmọ yẹn nìkan sugar boy nìkan wọ́n fi ọmọdé wọ́n fi rẹ́jẹ ní gbogbo ẹ ti tẹ́ o ẹ sì máa tẹ́ torí ẹ ti gbàgbé pé ọmọdé yẹn máa pátá ni ẹ̀yin lẹ́yìn ẹ wá ń larí mọ́ àpáta ẹ gbọ́ tí ẹ̀yin bá kọlu àpáta tàbí tó bá jẹ́ àpáta ló kọlu ẹ̀yin kí ló máa ṣẹlẹ̀ á fọ́ ni Awíkókó torí wọ́n tó ló fẹ́ dismantle èèyàn ìwọ gangan náà ń dismantle lọ́wọ́ wọn tá bá dismantle ẹ̀ tán ò ní ṣe é tó ò ní ṣe é tó ìyànà bí mo ṣe ń wẹ̀ gan ó ń ṣe Nàìjíríà ó ń ṣe ọmọ Yorùbá kéèyàn máa sọ wípé orílẹ̀-èdè ń ti kú orílẹ̀-èdè tá a ti bí before kan tó bí bàbá ẹ̀ ìyẹn fi hàn pé ọmọ àlè ni ẹ́. Tomorrow we are expecting your video bó dẹ̀ jẹ́ mẹ́sẹ̀gì ní good night.